ojúmáyọ̀ fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ọmọ yín olúwayé ṣàlàfíà ni mo bá yín lénìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí díẹ̀ nínú ìrírí tí àwọn eléré onífújì kọ̀ọ̀kan tí wọ́n rí nígbà tí wọ́n ń gbìyànjú láti gbé eré fújì wọn dé òkè òkun, pàápàá ìlú London àti Amẹ́ríkà. Wọ́n pọ̀ tán ní ìrírí tó pọ̀ gan o, ṣùgbọ́n mo kàn máa lo méjì tí mo ṣe findings mi lórí ẹ̀ tó dẹ̀ dá mi lójú pẹ̀lú ẹ̀rí ni màá mú jáde lénìí. Some other time mo tún lè máa sọ̀rọ̀ lórí àwọn ẹlòmíì, ṣùgbọ́n lénìí màá sọ̀rọ̀ lórí King Dr. Wasiu Ayinde Marshal K1 the Ultimate àti Alhaji Wasiu Alabi PASUMA Ọmọdétọ́lá the Lord Mayor ọ̀gá ńlá Fuji káfàtà. Àwọn méjì yẹn ni mo máa lò lénìí. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí K1 the Ultimate. K1 the Ultimate wọ́n kọ́kọ́ travel out ní 1986. Kí ló ṣẹlẹ̀? Ìlú wo ni wọ́n ń lọ? Kí ni nǹkan tó bá pàdé? Kí ni ìdojúkọ tó bá pàdé ní ọdún náà lọ́n 1986 yẹn lọ́n? Ẹ fúnra yín gbọ́, ẹ máa bá mi bọ̀ ná. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Wasiu Ayinde ní fún wa. Mo dúpẹ́ f'Olúwa Ayinde Wasiu. Mo lè bó ṣe fún mi ọmọ tó bá lọ. Bẹ̀rù bá dúpẹ́ mo ṣe bá gbà mí. Ẹni bá mọ̀ dúró ló ń dúpẹ́ Wasiu Ayinde ọlọ́run mi èmi máa ṣọpẹ́ o. Mo fẹ́ fèrè nílé pé mo ń lọ Amẹ́ríkà. Ọlọ́run sọ mi lọ, ó sì tún sọ mi bọ̀ wálé. Aláìṣe mo kẹ́rù wálé. Ọ̀pẹ́ mi pàtàkì láwọn ọlọ́run ọba ìṣe. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí ló sì rí o. Lẹ́yìn ìyó Kánádà ló tún kù. Ìlú Tókíò ló tún kù Ayinde. Lọ́kùn mìíràn tí ọjọ́ òun ẹ̀kẹ́ lọ́kọjá àìsàn ìdíwájú tí mo dágbére London wà sí mi sáyé lọ pé kì í di iná mú kí jẹ́gẹ́dẹ́. Ayinde ò ṣáàtì. Ìgbà tó di 1987 ọlọ́run bá àdúrà mi ó àti Ayinde ní. Mo kẹ́rù wá sílé. Ayinde ṣeré ní London Ayinde wọ́n pàjọ́. Ẹ káàbọ̀ padà. Ṣé gbọ́ngàn tí Alhaji Wasiu Ayinde sọ fúnra wọn? Wọ́n ní ayé gbégi dínà àwọn ní 1986. Ẹ kí wọ́n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ yàtọ̀ sí nǹkan tẹ́ gbọ́ nínú audio clip yẹn. Ní 1986 yẹn Wasiu Ayinde wọ́n ti secure visa fún ara wọn àti manager wọn pẹ̀lú band members wọ́n tó bí àbí 15. They were like 19 in total numbers tí wọ́n ti rí visa gbà. Wọ́n dẹ̀ ti gbéra nílùú Nàìjíríà pé àwọn lọ sí London. Wọ́n dẹ̀ land in London. Gbogbo Nigeria clearance wọ́n free. Wọ́n ti dé Heathrow airport ní London. Àwọn tó wà London máa mọ nǹkan tí mo sọ. Wọ́n ti dé Heathrow. Ó dà pé tó bá ti dé Heathrow yẹn náà wọ́n máa tún confirm visa wọn, wọ́n máa confirm passport wọn. Ní kọ́kọ́ gain entry láti inú Heathrow yẹn wọ city London gangan wọnú country yẹn wọ́n bá deny pé wọn ò lè wọlé. Nínú àwọn bíi 20 tó ń lọ yẹn wọ́n jẹ́ káwọn fáwọn méjì ní entry, which is Alhaji Wasiu Ayinde fúnra wọn pẹ̀lú bàbá Gaji Kòkúmọ́ manager Wasiu Ayinde ńgbà yẹn. Kòkúmọ́ yìí wà London báyìí, so wọ́n fún Wasiu Ayinde ní free entry ńgbà yẹn. Wọ́n fún Kòkúmọ́ náà wọ́n wá dínà gbàǹbá members tó kú ṣé wọn kó wọn dẹ̀ lè ṣeré. Ó dẹ̀ jẹ́ first time ní wọ́n bá lọ sí London ńgbà yẹn, so wọn ò ní lè ṣeré without those bad members. Ojú ò tí ì ládé pé everybody ti ń lọ London so Ayinde wà tí wọn ò lè ráyè ṣeré ọdún yẹn ní 1986 yẹn. But wá di 1987 wọ́n ṣètò wá apply wọ́n wá padà lọ wọ́n ṣe wá kó gba àwọn band members wọn lọ wọ́n dẹ̀ gbàgbọ́ wọn láyè láti wọlé. So gbogbo nǹkan tá a bá ti ń ṣe ká má relent ká tẹra mọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú kinní yẹn nìyẹn tí Wasiu Ayinde nìyẹn. Number 2 Alhaji Wasiu Alabi PASUMA Ọmọdétọ́lá ní 1996 to 1996 tiẹ̀ ní nǹkan kan ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Alabi PASUMA náà táwọn náà fẹ́ràn ara wọn sọ fún wa. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ní fún wa. Bá a ṣe wọlé ìyá Àjíbọ́lá tá a jáde bàtò tún. Ó wá jẹ́ rántí ẹjọ́ ẹ̀ mọ̀ tó. 1996
alábẹ̀rẹ̀ ìlú ọba màsó jí wá àti ìgbà bísà ọ̀hún àti ilé mustapha àṣìlá. 96-97 ọjọ́ ìjọ iná rẹ̀ ó lè dára bí àgbà ọ̀hún. Àti ìgbà bísà ọ̀hún àti ilé mustapha jí wá sẹ́ńdọ̀. Ìbàdàn wọn dé bá sì wé sẹ́ẹ̀bọ̀ ìwọ̀n fún wa. Àtàbí lábàdà yóò dùn mí lónú. Mo sì ní bẹ́ẹ̀ ṣe lábàdà òyìnbó. Èyí sára tí lè fò ìbò dá. Mo pa káwé sẹ́bọ̀ ìbò bá rí lóore. Mo sọ fún àrùn pé kó ní jọ lọ́pàá ò máa rí. Ọ̀pá aláṣọ àti àtọ̀ òṣèlú. Ẹ káàbọ̀ padà ṣe ẹ gbọ́ ní 96 yẹn Alhaji Wasiu Ayinde PASUMA wọ́n ti apply o pé wọ́n ti apply o wọ́n ti apply for visa yẹn guarantee ti wà pé wọ́n máa fún wọn ní visa yẹn pẹ̀lú àwọn band boys wọn torí àwọn tó sponsor wọn gbà yẹn wọ́n ti sọ fún 100% ni so wọ́n ti bẹ̀rẹ̀ sí nílẹ̀ pósítà ń gbòòrò pé PASUMA lọ London o ló bá ṣe kinní kan wọ́n ti ń ṣe send off party ti lọ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn send off party ti lọ different location ti ń pe PASUMA yẹ́ wá ṣe fún wa yẹ́ wá ṣe fún wa ṣe kinní kan gbàdúrà di pé kálá yìí dẹ̀ lọ fún final clearance ṣá àtàwọn boys wọn no deny wọ́n dẹ̀ ti pariwo pé wọ́n lọ London wọ́n lọ London wọ́n lọ London so ìgbà míì wà tí nǹkan bá tí ì bọ́ sí tá a bá tí ì débi tá à ń lọ ká má máa cast ẹ̀ so ìgbà yẹn wọ́n tún padà gbé gidi náà PASUMA náà wọn ò rí London yẹn lọ́dún 1996 not until 1999 lọ́nà London yẹn ṣe padà wá sí láti 1996 ṣọ́ọ̀ mi ti yẹ wá bẹ́ẹ̀ yẹn so tó bá dọjọ́ mi ọjọ́ rí màá tún mú táwọn tó kù náà wá díẹ̀díẹ̀ PASUMA àti Wasiu Ayinde mo wá fún yín lé ní mo nígbà pé arẹ́kọ̀ọ́ kan tàbí méjì kọ nínú nǹkan tí mo sọ yẹn èèyàn tó bá létí inú á mọ̀ pé mo wá pass message ni ẹ ṣe oko mi ò tí ì padà èmi mo olólùfẹ́ yín náà ni ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi follow ẹ bá mi subscribe lórí YouTube channel mi ẹ ṣe I love you all stay blessed.